Quran tó gbé dání. Kò ní dá fáwọn àfáà tó ti ọ̀lẹ́ yìí. Kò ní dá fún Quran tó gbé dání. Kò ní dá fún Quran tó gbé dání. Kò ní dá fáwọn àfáà tó ti ọ̀lẹ́ yìí. Èmi ò ń ṣe tani ọlọ́run, èmi ò lẹ́sìn. Olórí ìbò ìyá ni mí ló ṣe sọ. Wèrè ìyá ni mí ló ṣe sọ. Kódà àwọn ọmọ rẹ̀ ń sọ pé tán bá rí kò ṣe kankan wọ́n kò ṣe kankan bá wà lára mu. Olórí ibú náà ni ẹ bó ṣe pera rẹ̀, olórí ibú ìyá tó pera rẹ̀ náà nìyẹn. Ẹ̀sìn tó dẹ̀ nínà inú náà ní ìgbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ àfi tálà tó bá fi ẹmọ́ náà lò kò ní dáa fún ẹ bó ṣe ní kò ní dáa fún kan wà nìyẹn, kò ní dáa fún ọ̀nà lọ́nà ẹgbẹ̀rún, kò ní dáa fún ẹjá ló ẹnu ẹ̀yẹn wá padà fi ṣe ojú ọ̀nà lọ́dọ̀ tálà ń ṣáláńgá gbẹ̀yìn olórí ibú. Alhamdulillah wa sallallahu wa sallam ala rasulillah Muhammad bin Abdullah wa ala alihi wa sahbihi wa wala wa ba'd. Wọ́n ní fún ọlọ́wọ́n bá tí ó ṣe wá ní mùsùlùmí tí ó sì ṣe wá ní ọmọlẹ́yìn anábì Muhammad sallallahu alaihi wasallam tí ó ń ṣe ẹ̀sìn rẹ̀ gbá ìlànà tí anábì gbé kalẹ̀ fún wa tọ́lọ́run ní kó wá gbé kalẹ̀ fún wa. Àbẹ́lọ́wọ́n bá ní tí ó mú wa kó lórí lójú ọ̀nà náà kọ́lọ́run máa pèdè bá wa láyé tàbí kí ọmọ àwọn tí wọ́n ti máa ṣe kọ́lọ́run dáhùn kún fún àwọn náà mọ̀nà kó fi jẹ́ káwọn náà mọ̀ kó tó pẹ́. Yìí láì ní gbà ní àsìkò rárá. So ó ní fídíò kan tí mo rí online tí mo dẹ̀ wò mí ní choice náà bọ̀ mo wá wò. So mo ti tẹ̀tí wò náà mo ṣe ń wò lọ́mọ ti sọ fún ẹni tí wà lẹ́gbẹ̀ẹ́ mi pé kí ni kò sí nǹkan tó kàn pẹ̀lú ilé ẹjọ́ máa bára yín fà àwọn afárá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti mọ̀ kí bá ṣe máa ń tó bá kàn gùn sí wọn bẹ́ẹ̀ ń kálukú yín náà kankan náà ní ìgbó yín. Ṣùgbọ́n in tí ó wá jẹ́ kí n fẹ́ ṣe fídíò náà ojú pé arábìnrin Esabod àbí kí ló ń pè yìí. So mi ò mọ́ rí mi dẹ̀ wó rí mi tiẹ̀ lójú ẹ̀rì gan. So but mo rí pé dàpọ̀ ní views díẹ̀ nígbà tí mo wo fídíò bí àwọn kan ó ti ń ṣe àwọn kan ó ti ń blog táwọn yẹn ti mọ̀. So obìnrin yìí ó wá níbi tó ti ń bá ibùjà so ó wá sọ pé ní kò ní dá fún Kùránì wọ́n rọ̀ pé kí ló ṣẹlẹ̀ so kí ni n tó lè múnú bí ọ lélẹ́fù yẹn tó wá ń takò Kùránì abó mọ Kùránì ni tó sọ̀rọ̀ sí ni ìbẹ̀rù tí mo pé ẹni yìí abaláwo kan ní ológun olóríṣà kan ló máa jẹ́ àwọn tó ń gba ẹ̀sìn ọkàn tàbí kó jẹ́ Christian so láwọn méjì yẹn lọ́kọ̀ ìrà Islam gan ní Nàìjíríà ti wà ní Nàìjíríà ni o tó tàbájọ́ sí tàbákò Nàìjíríà Christian ṣe nàbà tù so gbọ́dọ̀ náà ṣe pín wọn náà dẹ̀ nìyẹn so tàbá mú olóríṣà ẹ̀sùn àwọn Yahudi ló tún tẹ̀lé wọn lẹ́yìn náà ló máa tẹ̀lé àwọn Christian yẹn tọ́kọ̀ ìrà Islam àbáwọn tó tún so mọ́ àwọn olóríṣà àwọn tó so mọ́ Yahudi so ní ó ṣáájú àwọn Christian yẹn so níbi ìkórìíra Islam so torí náà mo wá wò pé eléyìí mà gbádùn kẹ ó wá ní kò ní dá fún Kùránì so mo wá wò pé nǹkan ti rọ́ọ̀lù obìnrin yìí ò kí wá ní ìtẹ́jọ́ ń fà Kùránì náà ló wá wọlé tó yẹn àwọn olóríṣà lọ burú àwọn lọ́yẹ̀ báyìí tó máa ń ṣe ọ̀rọ̀ àdàbà ẹ ká jọ́ nǹkan tó sọ náà so torí pé obìnrin yìí ò gbádùn rárá ẹ idiot kódà ó wá tó wá ń fún oyin tó dẹ̀ súnmọ́ jù náà nítorí pé ó ń fòsùn ó ń fi oògùn gbárí pé àyíbù ló wá sọ pé kìnnì kan pé òun ọgọ́ lòun á ṣe so ẹ ká gbọ́ rubbish tó sọ obìnrin tó ń bá láyìí fa ọkàn mi rárá ibi tó sọ yẹn gan náà ní lukàn máa pass forward ẹ lọ́dọ̀ yẹn. ìyá tí afá yìí máa jẹ́ ó afá tó dòṣù ká sórí bọ́ síbí. ok ẹ tẹ ẹ kí n tiẹ̀ kọ́mẹ̀ntì gan lórí ọ̀rọ̀ yẹn ẹ kí n kọ́mẹ̀ntì lórí ọ̀rọ̀ yẹn torí pé ó sọ àwọn ọ̀rọ̀ kan gan tó ní ṣe pẹ̀lú Islam lápapọ̀ yàtọ̀ sí Kùránì yẹn ẹ̀yin ò dẹ̀ ní fúra bọ̀ bá kọ́mẹ̀ntì lórí ẹ̀ àwọn ọ̀rọ̀ yẹn máa jáde ẹ kí n kọ́mẹ̀ntì lórí ọ̀rọ̀ yẹn gan. ó ṣó mi nù àwọn àlàáfà Labeeb ẹlẹ́bọ̀ iṣẹ́ tí a dùn máa dùn tí màtẹ́mátì Stella múlẹ̀ òun wà láyé kò tí ì kàn àwọn kí òkan ṣe wà ní kò ì kàn kéèké bẹ́ẹ̀ lèmi ní tọ́kì ní weekend àpò ìwé fọ́ ṣe sọ́dọ̀ wọn kò tí kẹ́tì máa lọ lèmi tọ́kì. mi ò wà comfortable kí n máa ṣú àyà obìnrin yìí honestly so ẹgbẹ́ tó sọ ó ní Labeeb ẹlẹ́bọ kí ẹlẹ́bọ obìnrin yìí ojú bàdá ìjẹ́lẹ̀ olóríṣà kó jẹ́ kèfèrí tí ó ṣàǹṣe mùsùlùmí kó máa pe afárá ẹlẹ́bọ mọ̀ pé ọ̀rọ̀ ti wọnú mọ̀ pọ́rọ̀ ti wọnú ṣẹ́dọ̀ mọ̀ pé fídíò kan náà ti a ṣe nígbà yẹn ok fídíò yẹn subhanallah mi ti upload fídíò yẹn tí fídíò yẹn fi ṣe èsì fún bàbá jígini ní tọ́lá àwọn fẹ́ bá afárá ìbò láyé ibùgbẹ̀ bẹ̀bẹ̀ afárá ìbò tẹ́lẹ̀ ń bá ẹ̀bẹ̀ afárá ìbò tẹ́ pé àwọn lẹ́bọ àwọn olóríṣà ló ń pè wọn ní kankan náà àwọn rèé àwọn pàdé lẹ́yìn ìlú òyìnbó àwọn kankan náà làwọn táwọn bá ti yíra àwọn dára wọn mọ́ so ẹ máa lẹ́ẹ̀rẹ́ àwọn yẹn ẹ máa lẹ́ẹ̀ máa fà láyé ibùdó lẹ́fù yẹn tẹ́ á lẹ́ẹ̀ ń bẹ̀bẹ̀ fún wọn ṣé ìyẹn ló kàn lọ́rọ̀ yín
ìyẹn lẹ̀bẹ̀ tẹ́ kó kàn tẹ́ bá tẹ̀lé káàtì á sọ pé ẹ̀ mọ̀ náà ẹ̀bẹ̀ tẹ́lẹ̀ ń bẹ̀ ṣé ìyẹn nìkan lẹ̀bẹ̀ tó ṣe ìwọ́n ní tó kọ́ ẹ̀ nìkan ẹ̀ máa dóhun láti kọ́ ètò ìsọ̀kẹ́ ẹ̀bẹ̀ yín pọ̀ so kí lè tinú apá àfáàyà ìgbìlá ìbọlẹ̀ bọ̀ ọ̀rọ̀ yẹn ó wà significant o so but bí wọ́n tẹ kàn mí ẹ̀ kì í kàn play ẹ̀ kì í fọlọ́ sí ẹ̀ kì í má ń bọ̀ ẹ̀ kì í kẹ́ ẹ̀ kà máa bọ̀ lọ. Labeeb lórí burúkú ẹlẹ́bọ̀ yìí ẹnu já wáyà eléyìí rúnrún bí gbogbo ṣàǹgíṣà ó ní tó ti di ayé mú rí ọmọ kékeré tí ń dìbò yá kiri Ìlọrin ní Ìbàdàn ní ìyá àjọ takọ tó pé káwọn kan fi wá ṣẹlẹ̀ yá ibi ti sọ oṣù lẹ́sẹ̀ mi ìdí ni àpàmì ó sì yàn kàn mọ́ bẹ́ẹ̀ ó sún àgbàdo mọ́ bẹ́ẹ̀ mo ti dà láwà dáadé kí ló ṣe báyìí lè mímọ́ ńlá yìí kí bẹ́ẹ̀ láì kékeré mọ́ adáwọ̀ tí ò lò ó lọ. Labeeb làbólàbó ẹnu já wáyà eléyìí kàtàkàtà ọmọ òfò tí ó níṣẹ́ lọ́wọ́ tí ń fi àfa àgbà wọn ti ń ganú kiri òfò ló ṣe olóògùn ó ní ní tètè fi ṣe ẹ̀lẹ́ ó mọ̀ jìyà ó ṣé wọ́n fóònù ọbẹ̀ gbà tó gbé ó ní kí lórí tó ń rẹrù ayé kiri ẹrù yẹn omi eégún wa ti ń rùn gbàdàn eégún àfẹjẹ ẹlẹ́jẹ̀. tẹnu lọ ìbílẹ̀ yóò kàn mí kódà tún báyìí torí ọ̀rọ̀ kan ti fẹ́ fi èsì tó ń sọ pé ẹ afálàyé ibù báwo ló ṣe pàdé ó ti sọ́nà báwo lè pàdé gẹ́ẹ̀ kan gẹ́ẹ̀ máa rẹwà fáńgẹ̀ wà ń gbowó lọ́wọ́ ẹ̀ ń bá sùn n tó gba èrò pẹ̀lú lábòlábò àti gbogbo tó sọ nìyẹn wà ń gbowó lọ́wọ́ ẹ̀ báwo lè ṣe pàdé ẹ̀ ìtara òun náà rẹ̀ rí gẹ́ẹ̀ ń sọ pé ibo ló ti pàdé àfàlàyé ibù ìtara pé àfàlàyé ibù lè rí fáńgẹ̀ ẹ̀fẹ̀ tẹ́lá àwọn ọ̀tá Islam yẹn ọmọ tábà rí pé mùsùlùmí mi ìsọpọ́tà àfàlàyé ibù sí mi sọ̀rọ̀ in general ni wọ́n àwọn fẹ́ oore fún mùsùlùmí rárá pé mùsùlùmí ló wá lọ kárẹ́lẹ́ àánú hama jeep àbínú sienna jeep tó tóbi tí ó sí náà wọn tí ó ṣe kékeré o àbọ̀ wá rí mùsùlùmá kan tẹ́pẹ́ ìyàwó ẹ̀ ló dáa jù nígbò ìyàwó kan àdúgbò inú ma bí wọn ni ọ̀hún fẹ́ orí ara ìyẹn lè so òun ní ẹyin túmọ̀ pé báwo ló ṣe pàdé kí ló kan ayé tiẹ̀ náà pẹ̀lú bó ṣe pàdé rẹ̀ ojú ìpàdé rẹ̀ kó fògùn fẹ́ ojú tó ń sọ yẹn kò ní túmọ̀ kò tiẹ̀ ta létí mi ṣojú tó ta létí mi ojú àpò ìkọjá àyè tó tó pé kò ní dá fún wọn nìyẹn kò ní dá wò Esabod kò ní dá fún ọ̀ṣọ́rí burúkú ni torí pé òní kí àwọn ẹlẹ́pẹ̀ tẹ́lẹ̀ ó ti kúlẹ̀ kọjá àyè tẹ́lẹ̀ bọ̀ ìbínú pé òun búkú wá nìyẹn òun lèmi ṣe ń wọ̀n ẹlẹ́pẹ̀ pé kò ní dá ọ̀ṣọ́rí bù ni kò ní dá fún olórí burúkú nìyẹn kò ní dá fún abẹ́ máa wí sọ kò ní dá fún kàn tó bí dá. ṣe ń gbọ́ wọ́n ti gbéṣẹ́ Labeeb wá ẹ̀rí jẹ́ pé àwọn afáwọn níbi díẹ̀ yìí láàrin ara wọn gan tó ń bára wọn fà á tó ń bá àwọn Amẹ́ríkà sí tó ń bára wọn fà á káàkiri wọ́n yìí máa ń sàṣìra wọn bí ẹni ṣé kàmáwòdì Yunus wọn sọ fún wọn náà nìkan pa àwọn pé àfa àmọ́ ìbò ìmúdìrú Amẹ́ríkà táwọn bá jà yìí káwọn má bàa fà àkọ́mọ́ tó ń ṣe wọ́n ti sàlábà àwọn ní àwọn bá sàlábà ìtọ́kọ̀ tó ń sọ sáyé àwọn láti túnṣe so bọ́ṣe láàrin ara wọn ya ológun bọ́ṣe máa ń yí àkúyà nìyẹn ká máa yà àṣọṣọ ní súnà tó máa ṣe pé Ọlọ́run ló ń ṣàwọn ní súnà ọ̀dáwọn làwọn yẹn tẹ́ẹ̀ náà ń gbọ́ àwọn níbi díẹ̀ yẹn wọ́n ti gbéṣẹ́ wa mùsùlùmí gbéṣẹ́ bí omi ṣe mùsùlùmí ẹgbẹ́ lọ fún kèfèrí àwọn ẹlẹ́yìn pè láfa ní pé náà ń tẹ̀lé Ọlọ́run jẹ́ ọpẹ́ ẹ̀kọ́ tó yé yín ìyẹn ò tẹ̀ kẹ́mi náà. wọ́n ṣàṣìmọ̀ olórí burúkú tí ń ganú kiri ó ganú títí ó ganú dọ́dọ̀ samlari ó ganú títí ó lọ lé Naira Marley iṣẹ́ tí ẹ̀dí ògbẹ́gun tó ló ń ṣẹlẹ̀ tí ó yẹ ó ganú débẹ̀ olórí burúkú alátẹnujẹ ẹlẹ́nu fẹ́lẹ́fẹ́lẹ́ bí ìgbà wàrà ó ti bẹ́ẹ̀ máàkì àwọn iṣẹ́ kan bó ṣe ń bá ń gbé àwọn èèyàn ṣe pé. bẹ́ẹ̀ ń lọ ìtòkùn lélẹ̀ tó ìkànnì sá. ẹsẹ̀ mùsùlùmí tó kẹ́ ìmọ̀lẹ̀ ilé ìmọ̀lẹ̀ ní ẹ̀ṣẹ̀ mùsùlùmí èmi náà fẹ́ fi kó ẹni tó fowó ṣe tọmọtọmọ lágbàjì. kò ní ìdíkò wọ́ọ̀rì oní tí ń bá wá Nàìjíríà wọn máa gbébọn fún mi àbí má dúró bí ò lè wá Nàìjíríà orí ẹni London bá máa gbà tó wá bá àbúrò tìkì tó máa bí aláyẹ rẹ tó wá sí London sọ́bi tó gbá wa tí ń bá ní mú flight kí wọ́n báyìí. You are threatening my life. Explain to the Metropolitan Police. o la bọ̀ report fún Metropolitan Police ṣèbí wọn náà lè sọ kọ́ di gbéṣẹ́ ìwà
pé kíní kan tó bá kíní wà ń flight wà á ba ìwọ làbọ̀ rìpọ́tì fún mi ti bó lá ẹ bára yín fà tẹ́ bẹ́jẹ́ máa ń fi egun àgbègbè ẹ bára yín fà yín wèrè. ṣé ń gbọ́ o ó ti fẹ́ débẹ̀ o ó ní ẹ̀rọ ní ẹ̀yìn ìmọ̀lẹ́ olórí burúkú ìṣẹ́ kó ti kó lọ́dà yìí bó ti kọjá yẹ ó ti kọjá yẹ sí gbogbo mùsùlùmí àníwèrè ní jẹ́ olórí burúkú dẹ̀ níwọ náà olórí burúkú ní ẹ báyìí kó lóríṣà ní ẹ kò ní da fún wọ àtàwọn gbogbo òrìṣẹ́ pátá ẹ kò ní da fún ìwọ àti gbogbo òrìṣẹ́ tó ń sìn gbogbo òrìṣẹ́ mi sọ pé kò ní da fún àwọn olóríṣà ń sìn mi ò kó ẹ̀yìn sìn wọn ṣùgbọ́n ìwọ tó ti jáde yìí ìtọ́lẹ́nu náà máa jáde á tún sọ fẹ́ẹ̀ fún òun náà ìfẹ́ wọn tó ti jáde kò ní da fún gbogbo òrìṣà tó ń sìn yẹn lọ gbogbo òrìṣẹ́ ẹ lọ kó gbogbo òrìṣẹ́ mo dárúkọ nítorí bá tó ṣe kọ́ ṣe ojú tètè ojú tí o gbóyin dànù ìwé ológun lẹ́yìn ni kò yẹ kẹ́ máa jà kò yẹ kẹ́ máa lọ sí kóòtù pé ẹ̀ ń bá mùsùlùmí fa ọ̀rọ̀ ó yẹ kẹ́ kọ̀ sásìmùdó mùsùlùmí kúnjọ kọ̀ọ̀kan máa jì mọ́ ni olórí ẹ̀yin tẹ ẹ̀yin ọ̀pọ̀ ẹ̀yin ìrádàwádà ẹ̀yin ìrálẹ̀wẹ̀lẹ̀ tẹ́ ẹ̀ gbádùn tẹ́ ẹ̀ ní ọpọlọ tẹ́ pé orí yín abẹ́ ẹsẹ̀ yín ló wà àkànwò àwọn yẹn kàn wò àwọn nǹkan mọ̀ ni pé òkè ìsàlẹ̀ ọpọlọ yín orí yín kò sọpọlọ náà abẹ́ ẹsẹ̀ yín lọpọlọ wà tọ́ba ṣe ọpọlọ yín abẹ́ ẹsẹ̀ ló wà òun lẹ́ fi ń tẹ̀lẹ̀ yín tó wà ní abẹ́ ẹsẹ̀ yín òun ló wà lórí yín bà àwọn yẹn kàn rí orí ọ̀rọ̀ pé orí gì ọ̀rọ̀ pé orí nọ́mà bí àwọn èèyàn ni wà ń kó wa kọjá yẹn tó níwèé ń da fún ayé kò ń da fún kinní kan ẹ̀ á wò tó kọ́ ẹ̀mí jù ní ọ̀rọ̀ dẹ̀ tó wà sọ ń bí ayé. àwọn kìíní yàn ya ẹranko gan òun bá Labeeb jà kí ló kan àwọn Labeeb pẹ̀lú kí ló kan àwọn mùsùlùmí tó wù pẹ̀lú ẹ̀sìn ìmọ̀lẹ́ tó wọ́n á sọ pé ẹ̀sìn ìmọ̀lẹ́ tó ń ṣe tó fi ń scam ṣé àwọn akẹ́sọ̀ sọ́bọ̀ ti Alfa Labeeb ni. ìgbà tó jẹ́ very pretty lady nǹkan so àfa òwò tí òdùnà ìyẹn ọ̀rọ̀ tí ò tẹ̀ nítumọ̀ ni ẹ lọ wọ àwọn ìyàwó ojú wa kẹ ló wọ wọn àti tó gbọ́ tó bójú àti tó sójú ilẹ̀ lọ wọn ẹ rí wọn báyìí ẹ fẹsẹ̀ kọlẹ̀ ẹ fẹnu bó tẹ bá ráwọn ìyàwó tiwa àtàwọn tó tún fẹ́ àwa gan tẹ́pá àtúnṣe wọn pé à ṣé ayé ilé tó wọ́ọ̀tì standard èèyàn báyìí ṣé ìmúra rẹ̀ ṣẹ́sìn rẹ̀ ṣé kí n kankan àbí gan ṣé ó bá spec èèyàn mu àbí nǹkan báyìí tọ́ṣe àwọn yẹn gan ṣe kúnlẹ̀ gbẹ́nu kóra yín kò yín báyìí àwọn ohun ṣé àwọn afárá ibi Labeeb tẹ́ pé àwọn máa fẹnu kùn wọ́n pé wọ́n ságùn sóbìnrin irú àwọn afárá Labeeb lè máa sóbìnrin yẹn fún. irú ẹ̀ yìí bó ṣe wà Ọlọ́run má jẹ́ kódà ẹni tí mo fẹ́ràn gan mi ìdí ní kó pàdé irú ẹ̀ kó lọ fẹ́ níbi tó ugly tó wà ìgbé òní wí wọ́n sọ̀rọ̀ yẹn o wọ́n á ní báwo lè jọ sọ̀rọ̀ yẹn wọ́n á ní plug ugly àbí ṣé plug ugly ní wọ́n máa ń pè bẹ́ẹ̀ ló ṣe rí lójú tèmi báyìí. ẹ̀yin náà wàá gbọ́ tó ti wá kọjá yẹ tó wá dùn èmi lélẹ̀ o lẹ́yìn ìdúrà comment mo ti ṣe yìí tó wá ti kọjá yẹ ni o ẹ máa gbọ́ ẹ kì í ṣe ojú yẹn bọ̀ wọn ara gbáyà yẹn sílẹ̀ ńlẹ̀ díẹ̀ káyé lè rí. àti wà ní tani ọlọ́run kò ní dá fẹ́yìn méjì ẹgbẹ́ ọkọ̀ tó sọ Allah ó yẹ sí pé irú àwọn ilé àwọn èèyàn irú àwọn àfáà Labeeb báyìí àwọn ọlọ́mọ ń wọ́ ìdọ̀tí wá bá àwọn èèyàn mùsùlùmí kánà kó dáhùn kó láwà níbi àbúrò wọn àti ìgbà wọn lè ní ẹgbẹ́ bí jẹ́ sọ́wọ́n kọ́ lọ́wọ́ bí hamdik ṣẹ́dọ̀ ńlá ilẹ̀ ìlànà tẹ̀síkọ́ àtúnlẹ̀ sọ́wọ́n adé